gbogbo wa kú dédé àsìkò yìí mo kí wa pé a kú iṣẹ́ látàárọ̀ a kú gbìyànjú Ọlọ́run bá rí yóò fèrè ṣiṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ojú tẹ́ ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di wọ́n ní ọ̀dà tọ́ kì í da ahọ́n ọ̀dà omi kì í dá balùwẹ̀ ọ̀dà ìrì kì í da etí bẹ́ẹ̀ ọ̀dà àdùn kì í dá oyin o ọ̀dà rere kò ní dá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé lágbára Ọlọ́run ọba Elédùmarè sì rèé gbogbo wàhálà tá a ṣe lórí ọmọ tó bá tó àkókò láti jèrè ọmọ lágbára Ọlọ́run àwọn ọmọ náà rèé àní fi wọ́n ṣàwátì a sì ní jóúnjẹ wọn nínú sàárè lágbára Ọlọ́run ọba Elédùmarè mo kí wa káàbọ̀ síkànnì Ẹ̀yà Yorùbá World TV àdúràgbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi bẹ́ẹ̀ ṣe ń wo àwọn ètò wa níkànnì Ẹ̀yà Yorùbá World TV ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa lọ sórí YouTube channel wa kẹ́ bá subscribe lágbára Ọlọ́run aburú oníṣẹ́ nìkọ̀ọ̀kan wa lórí ọ̀rọ̀ Abdulrahman tí ó pa Hafsat Lawal Yétúndé nílùú Ìlọrin tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa rèé tá a bá ti rí tí ìròyìn nípa Abdulrahman tó bá ti gorí ìkànnì oníkálukú ṣàfẹ́ mọ ibi tí ọ̀rọ̀ rẹ̀ tó dé dúró torí pé tí oníkálukú ń gbọ́ ògbẹ́ rẹ̀ ni pé kí ìdájọ́ òdodo kó ti wáyé lórí Abdulrahman in tó jẹ́ wá ó ní mo fẹ́ jíròrò lé lórí torí pé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ àwọn kan rèé wọ́n ń bu ẹnu àtẹ́ lu ètò ìdájọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé wọ́n ti rí òdodo wọn ò sì sọ òdodo bẹ́ẹ̀ làwọn kan bu ẹnu àtẹ́ lu iléeṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ni làwọn kan bu ẹnu àtẹ́ lu àwọn oníròyìn pé kí ni wọ́n ń pe Abdulrahman ní afurasí fún apààyàn ń jẹ́ apààyàn èwo láfurasí gbogbo ẹ̀ pátá ni mo fẹ́ yànnàná fún gbogbo wa lákòókò yìí bẹ́ẹ̀ ṣe ń wò ẹ bá wa share ẹ bá wa like aburú òní ṣe wá lágbára Ọlọ́run bá mo kọ́kọ́ ṣàdúrà fún gbogbo ojú tó wù mí pátápátá pé lágbára Ọlọ́run ọmọ wa lè so wà lágbára Ọlọ́run ò ní rẹ̀ dànù gbogbo wàhálà tá a ṣe lórí ọmọ lórí ìdúró àní jẹ oúnjẹ wa lórí ìdùbúlẹ̀ àìsàn a sì ní fojú sunkún àwọn ọmọ wa o lágbára Ọlọ́run ọba o. àkọ́kọ́ gẹ́gẹ́ bí àwọn èèyàn bí wọ́n ṣe ń bu ẹnu àtẹ́ lu ìdájọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà pé wọ́n rí òdodo lẹ́hùn ò ṣe mo fẹ́ jẹ́ kí nǹkan kan yé gbogbo wa lóòótọ́ àwa lè máa fojú wò wípé ṣé bá Abdulrahman ti jẹ́wọ́ pé òun lòun pa Hafsat tó ń kún wẹ́lẹ́wẹ́lẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀dájọ́ Nàìjíríà wọn ò kàn lé dédé wò pé dá o Abdulrahman ti jẹ́wọ́ pé lóòótọ́ òun lòun pa Hafsat Lawal ni o káwá torí ọ̀dà aràn lẹ́wọ̀n agbére o ẹ lọ yẹgi fún o lọ sẹ́wọ̀n ọdún báyìí o wọ́n gbúdọ̀ ṣèwádìí fíní torí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ àwọn tí wọ́n jọ níbáṣepọ̀ gbogbo ẹ̀ ní ìdájọ́ Nàìjíríà yóò fẹ́ jẹ́ kí gbogbo wọn kó fi ẹnu ka gbogbo wọn lágbájá báyìí ni mo ta kíní báyìí fún o tàmọ̀dọ̀ báyìí lájọ ń ṣiṣẹ́ báyìí o mo ti ń ṣe tẹ́lẹ̀ o wọ́n ò fẹ́ ṣe ìwádìí wọn ò kàn níwò pé dá o níwọ̀n ìgbà tí Abdulrahman ti jẹ́wọ́ pé òun lòun pa Hafsat Yétúndé Lawal o tó ń dẹ́mi ẹ̀ légbodò fún ìdílé yìí o ó yá máa lọ sẹ́wọ̀n wọ́n gbìyànjú láti ṣe ìwádìí tó kúnná dáadáa láti mọ àwọn tí wọ́n jọ lọ́wọ́ ń bẹ̀ tó bá yẹ pọ̀ nìkan náà wá ní ìdájọ́ Nàìjíríà wọ́n ó ṣe ìdájọ́ tó tọ́ wọ́n ó ṣe fún bẹ́ẹ̀ náà ni àwọn kan náà ń bu ẹnu àtẹ́lù ìlú Ìlọrin pé ọ̀rí ọmọ wọn pààyàn agbárí alágbárí dà ọwọ́ ọlọ́wọ́ dà mo fẹ́ jẹ́ kí nǹkan kan yé wa Ìlọrin rèé wọn èé ṣègbè lẹ́yìn alábòsí o Ìlọrin èé ṣègbè lẹ́yìn alábòsí tẹ́ ẹ bá mọ̀ Ìlọrin dáadáa ẹ rí wípé àwọn gan rèé wọ́n ń kúnlé ẹjọ́ fọ́fọ́ ni torí pé wọ́n fẹ́ mọ bí ìdájọ́ òdodo bí ó ṣe wáyé lórí Abdulrahman tó dẹ́mi Yétúndé Lawal tó dẹ́mi ẹlẹ́gbùdù àwọn agá máa ń kún ilé ẹjọ́ ni wípé sẹ́ àníbi tí ọ̀rọ̀ yóò parí sísẹ̀ aláfẹ́ mọ́ Ìlọrin ò sí lẹ́yìn alábòsí àwọn agá dúró lórí pé sẹ́ Abdulrahman yìí àwọn fẹ́ jẹ́ kí ó fi ojú winá òfin ara wọn ní ògo Ìlọrin tí bàbá Bariga tí wọ́n jẹ́ olórí wọn àwọn agá dúró lórí pé sẹ́ ìdájọ́ òdodo la fẹ́ lórí ikú Hafsat Yétúndé Lawal kí Ọlọ́ọ̀bá Elédùmarè kó ṣàánú fún wa gẹ́gẹ́ bá a ṣe ti gbé sórí ìkànnì yìí àwọn ọlọ́pàá ń ṣèwádìí àwọn atọ́sí wa ń jẹ́rìí tako Abdulrahman nílé ẹjọ́ wọ́n ń jẹ́rìí dáadáa torí pé ara wọn ńlá ti rí ọlọ́pàá tó jẹ́ pé gbà tí wọ́n ní àwọn mú Abdulrahman táwọn mú lọ sílé rẹ̀ wọ́n nígbà táwọn dé agbègbè gáréjì Ọ̀fà nílùú Ìlọrin wọ́n ló dáhùn dúpẹ́ dákun ẹjọ́ màá jẹ́wọ́ fún yín mo ti pa Hafsat Yétúndé Lawal wọ́n ló jẹ́wọ́ fáwọn ọlọ́pàá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tí ròyìn gbé nílé ẹjọ́ wọ́n ló wá sọ pé yín fún yín lówó rìbá ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ọlọ́pàá Nàìjíríà
wọ́n máa ń ṣiṣẹ́ takuntakun, gbogbo wọn náà kọ́ ló corrupt, èèyàn dáadáa pọ̀ nínú sí ọlọ́pàá dáadáa, ṣùgbọ́n àwọn kan dá àwọn náà ti ń kó ẹrẹ̀ báwọn tó jẹ́ ojúlówó ọlọ́pàá. Àwọn ọlọ́pàá sọ pé ó rò pélébi làwọn ní owó rìbá bí ti báwo, wọ́n sì lọ sílé rẹ̀. Nígbà tó délé Abdulrahman, wọ́n ní wọ́n bá ọwọ́ méjèèjì, ọwọ́ Hafsat méjèèjì tó ti gé, wọ́n ló kó sínú kí ọ̀dà, ó sì rọ ògógóró sí. Bóyá ògógóró yẹn bóyá ló fi preserve ẹ̀ tí ò ní fi tètè rà ní o, Allahu alam, ó jẹ́ Ọlọ́run ọba, ó sì yóò náà. Wọ́n ló ti tú ògógóró, ó ti tú sórí ọwọ́ Hafsat méjèèjì tó gé. Bóyá ẹ̀jẹ̀ tó wá rọ sínú ke, bóyá fẹ́ fi po ọṣẹ tó bá fi jó kíni ni o, ó jẹ́ Ọlọ́run ọba. Àwọn kan náà tẹ́yì tún bú àwọn akọ̀ròyìn pé kí ni wọ́n ń pe Abdulrahman ní afurasí fún. Ọ̀pọ̀lọpọ̀ wa rèé láàmọ́ tó dìrọ̀ mọ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Ṣé ẹ rí kán tó lè pèèyàn ní ọ̀daràn, ilé ẹjọ́ gangan ni ó fìdí ẹ̀ múlẹ̀ pé bẹ́ẹ̀ ni o, ọ̀daràn ní lágbájá o, ṣùgbọ́n dèsì tí wọ́n sì ń ṣèwádìí lọ́wọ́, afurasí ni wọ́n sì mọ̀ pé ẹni tí wọ́n mú gẹ́gẹ́ bí ọ̀daràn. Wọn ò lè tí pé lọ́daràn, oníròyìn ò lè tí pé lọ́daràn, àwọn ọlọ́pàá ò lè tí pé lọ́daràn, afurasí ni wọ́n sì mọ̀ pé. Torí pé adájọ́ ò tí ì jẹ́ lóǹtẹ̀ pé ọ̀daràn ni wọ́n arákùnrin yìí. Tí adájọ́ bá ti jẹ́ lóǹtẹ̀ pé ọ̀daràn ni, ìgbà náà làwọn oníròyìn yóò tó yí kúrò ní afurasí, wọ́n ní ọ̀daràn Abdulrahman tó pa Hafsat Yetunde Lawal. Mo máa yànnàná rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń bú ètò ìdájọ́, tán bú lè ṣe ọlọ́pàá, tán bú àwọn akọ̀ròyìn pé wọ́n ń pè ní afurasí. Mo fẹ́ yí gbogbo akáfọkàn balẹ̀ torí pé wo bó ṣe ń lọ náà làwa náà ń tẹ̀lé. A sì nígbàgbọ́ pé ètò ìdájọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n máa ń ṣèdájọ́ dáadáa. Gbogbo ẹ̀ lẹ́sìn mọ̀. Torí pé nǹkan ìbànújẹ́ ó ní kí òbí kó tiraka, kó ṣe wàhálà lórí ọmọ. Bọ́mọ ó ṣe jẹ́ èèyàn láyé kó wá di pé nígbẹ̀yìn gbẹ́yìn òkú ọmọ náà ni wọ́n padà gbé wá. Ọlọ́run ní jó jẹ́ ìpín ni kò ní jẹ́ pé ẹ̀yin náà lágbára Ọlọ́run Ọba. Ìdájọ́ òdodo yóò wáyé lórí ọ̀rọ̀ Hafsat Lawal. Torí pé òdodo ti ń fojú hàn, wọ́n jẹ́ kó di mímọ̀ gan pé nígbà tí wọ́n gbé Abdulrahman tó gbá mú, níbo ló gbé òkùtù yòókù sí. Ó sì jẹ́wọ́ fún wọn pé òun ti lọ gbé sílé ìkólẹ̀ sí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé kò sílùú ẹnì kọ̀ọ̀kan wa tí ó níbi orí títì tán máa ń dalẹ̀ sí. Ó lóun ti lọ gbé sí orí títì. Nígbà táwọn ọlọ́pàá tẹ̀lé débẹ̀, wọ́n ti kó ilẹ̀ náà, wọ́n ti kó lọ. Ó sì ti níbi tí wọ́n ń dalẹ̀ náà sí, wọ́n bá gbọ́dọ̀ wọ́n ti kólẹ̀ rẹ̀, ẹjẹ́ lọ bí tán dalẹ̀ sí. Àwọn tán máa ń kólẹ̀ bẹ́ẹ̀ wọ́n ran àwọn ọlọ́pàá lọ́wọ́, wọ́n dẹ̀ padà rí òkùtù yòókù. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ lánàá, wọ́n ní wọ́n ti pàṣẹ báyìí pé àwọn òbí Hafsat wọ́n ti láǹfààní láti gba òkùtù ọmọ wọn láti lọ sin. Lágbára Ọlọ́run, mò ń ṣe àdúà fún gbogbo wa, a ní masàrí àwọn ọmọ àṣírí fojú sunkún àwọn ọmọ wa. A ti mà ti wáyé wọn, àní mà ti lọ wọn lágbára Ọlọ́run Ọba. Iṣu ọmọ sìré yóò jiná fẹ́ni kọ̀ọ̀kan wa jẹ. Mo tún wá ń fi àǹfààní, mo tún fi ń bá gbogbo àwa tá à ń sáré àti là. In tó kálukú ó dà láyé ni ó dà, àfẹn tí ó bá dàdàkudà. Tó bá ti wà nù kádàrá Ọlọ́run Ọba pé wà á lówó láyé, wà á ní dandan. Kódà kó jẹ́ gọ́tà ló bá ń kó jẹ́ bí ọ̀tà ló bá ń tà lórí títì, bó bá lówó láyé wà á lówó láyé. Kìí ṣe pé dìgbà tó bá tó pààyàn kan lẹ́kún, kìí ṣe pé ìgbà tó bá tó sọ ìkorò sínú ìdílé kan ó ní wà á tó lówó. Gbogbo ẹ̀yin tẹ́ ń jalè, ẹ̀yin tẹ́ ń jiyàn gbé tẹ́ fi ń powó, tẹ́nu yẹ lọ mú ránsọ́ọ̀mù wá, ìntẹ́yìn ó dà láyé ní ó dà. Tẹ́ ẹ bá wo àwọn tí wọ́n máa ń gbámú pé wọ́n ń jiyàn gbé wọ́n fi wọ́n gbowó, tẹ́ ẹ bá wò wọ́n, ẹ rí pé irun máa ń kó mọ́ wọn lórí ni. Wọn èé fáìn nígbà tó jẹ́ pé tí wọ́n ń jẹ kìí ṣe tó ti inú ẹni tó fún wọn, kìí ṣe tó ti inú ẹ̀ wá. Béèyàn bá ń jẹ nǹkan tó jẹ́ halal, nǹkan tó mọ́, bẹ́ẹ̀ bá ṣe ń jẹ sára, ara yín yóò máa dán, yóò máa jọ̀lọ̀, ẹ máa fáìn, rorí yóò máa dùn wẹ̀, yín kó máa dùn rí. Ṣùgbọ́n tí èèyàn bá ń jẹ tó jẹ́ haram, nǹkan tí Ọlọ́run Ọba ò nífẹ̀ẹ́ sí, nǹkan tí èṣe nǹkan ìdùnnú, béèyàn bá jẹ sára, ara èèyàn rẹ̀ yóò máa kọ̀, kò ní sí àǹfààní fún ara èèyàn. Ìwọ tó bá ń gbọ́ mi tí wọ́n náà bá níwà bàjẹ́ lọ́wọ́, ẹ jẹ́ á jáwọ́ ń bẹ̀. Ẹ jẹ́ á tẹpá mọ́ṣẹ́. Àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ. Bó o bá tẹpẹlẹ mọ́ iṣẹ́ rẹ tó o bá ti sinmi, tọ́lọ́run ò sì pa ọ́, wàá padà jẹ ẹran tó tú erin, wàá sì jẹ ẹran tó ju erin lọ. Ṣùgbọ́n tó o bá ti lọ wò pé yes, èmi náà fẹ́ wọ́n náà burú, nínú kó o pàdé kú òjijì, nínú kó o ya wèrè,
àbí kí ọmọ rẹ̀ máa kú mọ́ lójú. Torí pé mi máa ń sọ kankan, gbogbo àwọn ọ̀dọ́ tá ń sáré àsápajúdé, afẹ́ jẹ́yàn ni, afẹ́ gun Lamborghini ni, afẹ́ gun kinní kan ni, afẹ́ kọ́lé sí Lẹ́kì ni. Àwọn babaláwo àáfàá wòlíì tí ń ṣògùn fún yín, ṣé ìyà náà wu àwọn náà ni àbáwọn náà fẹ́ lówó láyé? Àwọn àgbábọ̀ wọn ní babata ní ìṣẹ́wù kó wá wíta ni wọ́n sọ pé ìṣẹ́wù tí ó wá jáde síta pé ìṣẹ́wù òun o. Lè rẹ́ni tí ó sọ pé ìṣẹ́wù òun, kò sẹ́ni tí ò fẹ́ lówó, kò sẹ́ni tí ò fẹ́ kọ́lé, kò sẹ́ni tí ò fẹ́ ra mọ́tò, kò sẹ́ni tí ò fẹ́ gbé nǹkan dáadáa ṣe láyé. Àwọn ẹ̀yẹ náà ti mọ̀ pé bẹ́ẹ̀ bá kú sí ẹsibí wà ló ń kánjú, bọ́n bá ṣe fún yín nínú kẹ́mi yín kúrú kẹ́ ya wèrè kọ́ mọ́ kú mọ́ yín lọ́wọ́. Ṣùgbọ́n tẹ́ bá ti ṣe tẹ́ bá ti fáwọn lówó, owó yẹn ti mọ́ tó ráwọn ó ti fọwọ́ ti wọn pé oníkánjú àti lao àwọn ò lọ́wọ́ ń bẹ o, àwọn ti fọwọ́ ti wọn mọ́, bẹ́ẹ̀ bá fún wọn lówó, owó tẹ́ bá fún owó tó ti mọ́ ni. Àwọn náà mọ̀ láti ṣe fúnra wọn, wọn ò ṣe fúnra wọn ni, ṣùgbọ́n wọ́n ti mọ̀ wípé ilẹ̀ ń kánjú ni wọ́n ṣe fún yín. Ẹ jẹ́ á ṣe mẹ̀dọ̀, ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Abrahamu rèé, àwọn ọlọ́pàá ń ṣèwádìí tó rọ́wọ́ pé ó lè láwọn tó ń ta fún wípé bóyá tí ń ṣe tipẹ́tipẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ iná fi ń ṣèwádìí. Ẹ má jà bú àwọn ọlọ́pàá, ẹ sì má jà bú ilé ẹjọ́, in tó tọ́ o ni wọ́n ń ṣe. Ẹ sì má jà bú Ìlọrin èé ṣègbè sẹ́yìn alábòsí, àwọn gan kúnlé ẹjọ́ fọ́fọ́fọ́fọ́ ni. Àwa tá a bá mọ ọjọ́ tí gbẹ́jọ́ Abrahamu bá tó lọ ẹjá lọ sí Ìlọrin, ẹ rí bí àwọn ọmọ Ìlọrin ṣe pọ̀ ní kóòtù torí pé wọ́n fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ Abrahamu tí ó wò sí. Ọlọ́run Ọba Elédùmarè yóò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa, ní bá wọn kúkú ọ̀wọ̀wọ́. Àdúrà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi. Bẹ́ẹ̀ ṣe wò kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Ojú yín ò ní fọ́ o, etí yín ò sì ní di. Àwọn ọmọ wa rèé, ní fi ojú báyìí, ní fi sunkún wọn o. Wọ́n dàgbà, wọ́n dògbó, wọ́n yàre nínú ayé. Àwa náà rèé, ìṣù ọmọ yóò jìnnà fẹ́ni kọ̀ọ̀kan wa jẹ. Ẹ ṣé pọ̀ tẹ́ wò kàn nìyí. Ẹ má gbàgbé o láti bá wa lọ sórí YouTube channel wa, kẹ́ bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Tẹ́ bá wo ẹ̀gbẹ́ mi, ẹ ra àwọn ètò kan lẹ́gbẹ̀ẹ́ mi lápá ọ̀tún, ẹ rí kan lápá òsì, èyí tó wà láàrin oní subscribe button. Tẹ́ bá ti tẹ̀ ẹ rí wípé yóò gbé wa pé ká subscribe, ẹ̀yẹn sáà di subscribe. Ẹ má tún gbàgbé láti tẹ notification bell yẹn láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tá bá ti gbé sórí ìkànnì yìí. Aburú ò ní ṣe wá o. Ẹ ṣé pọ̀ tẹ́ wò kàn nìyí. Àdúrà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ká ní ọjọ́ rere o.